الحمد لله، والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه. ما بعد، فالسلام عليكم ورحمة الله وبركاته. إليني الدرس الرابع. إذا لك ولكني أتنو ترى تيسير النحو في الشيخ محمد ابن عيد الشعباني حفظه الله تعالى. الدرس الرابع. الدرس الرابع. إذا لك إليكني فني أنواع الكلمة. ففني أنواع الكلمة أو إن كلمة تعني أو نتي كلمة تطمسي إنه دان لك طريق جاء الدرس الثالث. دان لك لكتا شرعيني با الكلام. إنتون جوره شرعيني با إنتون جاء الكلام. الكلام الكلام يواني واجن كتيكي ó ní nǹkan tí wọ́n máa fi ń hun. Kì í ṣe pé kálámù kan jẹ́ kálámù lásán, àfi pẹ̀lú pé àwọn nǹkan kan ní ó di kálámù. Àwọn nǹkan tó wà ń di kálámù yìí ọ̀nà ń pè ní alikẹ́límà. Kẹ́límà pẹ̀lú kẹ́límà òun ló ń di alikẹ́lámù. Naam. So kẹ́límà yẹn kan sí méjì sí mẹ́ta òun ni ó di tí wọ́n ń pè ní alikẹ́lámù. So torí ẹ̀ ìyẹn náà fẹ́ ṣàlàyé fún wa kí nìkan tó ń jẹ́ alikẹ́límà, kí nìkan tó ń jẹ́ kẹ́límà. Kẹ́límà òun gbólóhùn láti sọ lédè Yorùbá. Kẹ́límà òun gbólóhùn bí word. afáàní alikẹ́límà tó híyà ní tó ń jẹ́ kẹ́límà òun ni aláfúdùl mufrad, gbólóhùn ọ̀yọ̀ká, gbólóhùn orí ahọ́n tó jẹ́ ọ̀yọ̀ká. alladhi yatarakkabu minhu al-kalam, eléyìí tó pé látara rẹ̀ lọ́rọ̀ fi máa ń di ọ̀rọ̀, látara rẹ̀ ń la fi ń hun ọ̀rọ̀. jẹ́ mo sọ síwájú nísìnyí, kẹ́límà kan sí kejì sí kẹta òun ni ó di kalam, òun ni ó di kalam. gẹ́gẹ́ bá ìsọnù dánilẹ́kọ̀ọ́ tó rí kọjá náà pé al-kalamu ní òun bùkátà sí at-tarkib, òun bùkátà sí kó jẹ́ murakkab, kó jẹ́ tí wọ́n gbégun ra wọn, kò ní jẹ́ gbólóhùn ọ̀yọ̀kan péré. tó bá jẹ́ gbólóhùn ọ̀yọ̀kan kò ní jẹ́ kalam, ṣùgbọ́n kẹ́límà ni gbólóhùn ọ̀yọ̀kan. al-lafdhu al-mufrad òun ni kẹ́límà, ṣùgbọ́n kì í ṣe kalam. tí a bá sọ pé muhammadun lásán, ìyẹn ní kẹ́límà ni, kì í ṣe kalam. kẹ́límà ni kì í ṣe kalam. wọ́n tó bá fi nǹkan mí sí di kalam báyìí. so wọ́n túmọ̀ sí pé gbogbo gbólóhùn kọ̀ọ̀kan tó jẹ́ ọ̀rọ̀ tá à ń sọ, tá à ń kà nínú èdè lárúbáwá, gbogbo wọn yìí àwọn ni alkalam. gbogbo wọn ni ẹyọ kọ̀ọ̀kan náà gbólóhùn yìí àwọn ni kẹ́límà rádà, àwọn ló ń jẹ́ kẹ́límà. so kẹ́límà ilé kẹ́límà yìí lápèjú ní sí ad-darsu ar-rabi'. ad-darsu kẹ́límà ni, ar-rabi' kẹ́límà ni. anwa'ul kẹ́límà, anwa'u yìí kẹ́límà kan ni, gbólóhùn ọ̀yọ̀ kan ni. al-kẹ́límà yẹn kẹ́límà lòun náà. so láfúdọ̀ ọ̀yọ̀ kan téèyàn ó sọ lórí ahọ́n tó wá jẹ́ ọ̀yọ̀ kan péré, òun náà ń pè ní kẹ́límà, gbólóhùn kan iná nìyẹn. al-lafdhul mufrad, gbólóhùn ọ̀yọ̀ kan. alladhi yatarakkabu minhu al-kalam, ìtẹ́ pé òun náà la fi ń hun al-kalam, la fi ń hun ọ̀rọ̀ ara rẹ̀
iná ni ọ̀rọ̀ tí ń di wíhun. Afáàní mithlu gẹ́gẹ́ bí Muhammadun aminun. Muhammadun aminun. Muhammadu olùfọ ẹni tí a lè fọkàn tán iná ni, ẹni tọ́kàn tán iná ni. So afáàní fa kalimatu Muhammad. Kalima Muhammad yìí ni hiya lafdhun mufrad. Lafdhun mufradun. So tí wọ́n sọ pé mufradun níbí, ìṣe tó ń gbà lérò ni pé kó jẹ́ muthanna bí àwọn tó ń tọ́ka sí méjì àbí jam'u tó ń tọ́ka sí plural rárá. In tí wọ́n gbà lérò pẹ̀lú ẹni pé kó ṣàjẹ́ gbólóhùn ẹyọ kan kó má pé méjì. Muhammadun aminun kì í ṣe kẹ́límà. Ó ti di kẹ́límátánì báyìí, ó ti di kẹ́límà méjì, gbólóhùn méjì. Ó ti di kẹ́límátánì, ó ti di kẹ́límà méjì. Ìwọ́n Muhammad lásán kẹ́límà ni. Amin kẹ́límà ni. Wa kalimatu amin hiya lafdhun mufradun ayda. Kẹ́límà amin, gbólóhùn amin nìyẹn náà. Òun náà ń kọ́ lafdhun mufradun iná lòun náà. Gbólóhùn ẹyọ kan iná lòun náà. Gbólóhùn ẹyọ kan iná ni òun náà bákan náà. Afáàní falamma ijtama'atil kalimatan. Nígbà tí kẹ́límà méjèèjì yìí, gbólóhùn méjèèjì Muhammad àti Amin tán wá jọyìn ara wọn tí wọ́n kó papọ̀. Wa afada ijtima'uhuma ma'nan tamman. Tí ìkójọ papọ̀ wọn tó ṣàǹfààní ìtumọ̀ tó pé, ìtumọ̀ tó complete. Ìkójọpọ̀ Muhammadun Aminun ó ṣàǹfààní ìtumọ̀ ilé tó ṣe kí n tó complete. Kana dhalika kalaman arabiyya kama sabaq. So látara ilé nǹkan, látara rẹ̀ ni méjèèjì yẹn fi wá di ọ̀rọ̀ Lárúbáwá. Bí wọ́n ṣe bí kẹ́límà kan àti ìkejì tí wọ́n ṣe wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn, tí wọ́n dẹ̀ tún túmọ̀ sí túmọ̀ eléyìí tí ó ní túmọ̀, tí wọ́n ní túmọ̀ tó ṣe kí ni, pé ẹni tó bá gbọ́ ìtumọ̀ yẹn kò ní máa expect pé kí yẹn ṣe kí ni, kí yẹn complete ẹ̀ mọ́. So bọ́n wá ṣe ó jọ papọ̀ yẹn tí wọ́n dẹ̀ ní túmọ̀ ó complete. So látara rẹ̀ wọ́n jẹ́ kí ni, wọ́n jẹ́ ọ̀rọ̀ Lárúbáwá. Afáàní kama sabaq gẹ́gẹ́ bí ó ṣe rí kọjá. Afáàní lẹ́yìn ìgbà tá ti wá wọn kẹ́límà tá báyìí, bí kẹ́límà oníkan yọ̀kan, gbólóhùn ẹ̀yọ̀kan báyìí kẹ́límà, gbólóhùn ẹ̀yọ̀kan Muhammadun, kana kẹ́límà ni, hiya yìí kẹ́límà ni, lafudun kẹ́límà ni, mufradun kẹ́límà ni, lọ́yọ̀ kọ̀ọ̀kan báyìí. So kẹ́límà náà. So kẹ́límà ni ó wá tó sẹ́gbẹ̀ẹ́ ara wọn, ni ó tó papọ̀ tí ó fi fọ́ọ̀mù sentence, tí ó fi fọ́ọ̀mù jumla, tí ó fi fọ́ọ̀mù kalam. Jumla tí kẹ́límà tó pọ̀ wá fọ́ọ̀mù yẹn, tí jumla yẹn wá nítumọ̀, táwọn jumla yẹn, táwọn sentences yẹn nítumọ̀, àwọn ni wọ́n wá ń jẹ́ kalam. Ṣùgbọ́n kẹ́límà pẹ̀lú kẹ́límà tí ó bá ti nítumọ̀ kì í ṣe kalam, kì í ṣe ọ̀rọ̀ Lárúbáwá gẹ́gẹ́ bó ṣe rí kọjá. Afáàní wa hadhihi al-kalimatu thalathatu anwa'in. Ṣé wàá rí kẹ́límà yìí ni ọ̀nà mẹ́ta ló wá pín sí. Kẹ́límà tá à ń sọ̀rọ̀ nípa èyí gan, oríṣi mẹ́ta iná ni. Oríṣi mẹ́ta iná ni kẹ́límà. Ní wọ́n sì pé anwa'ul kalimati thalatha. Anwa'ul kalima thalatha. Àwọn ọ̀nà tí kẹ́límà pín sí mẹ́ta iná ni. Àwọn wá ní eléyìí báyìí. Alákọ̀ọ́kọ́ ń bẹ ismun. Ẹlẹ́ẹ̀kejì fi'lun. Ẹlẹ́ẹ̀kẹta harfun. So mẹ́tẹ̀ẹ̀ta iná lélẹ̀, ismun wa fi'lun wa harfun. Àwọn ọ̀nà tí kẹ́límà tó pín sí iná ilé. Wọ́n gbà wí kẹ́límà òun ni ọ̀rọ̀ yọ̀kan, gbólóhùn ẹyọ̀kan ní èdè Lárúbáwá, gbólóhùn ẹyọ̀kan. So kẹ́límà yìí ló wá ń hun jọ. Tó bá nítumọ̀ tó pé yóò máa jẹ́ kalam, tí ó bá nítumọ̀ tó pé ó ní nǹkan mi tó ń jẹ́, kò ní jẹ́ kalam. Kẹ́límà yìí wá ní
wà pín sọ́nà mẹ́ta yẹn pé gbogbo kẹlímát ní èdè lárúbáwá, gbogbo pé ìyẹn fẹ́ sọ gbólóhùn kan báyìí, yálà ó jẹ́ ó jẹ́ noun ni, àbó jẹ́ verb ni, àbó jẹ́ nǹkan mìíràn ni. So gbogbo ìpátá ọ̀nà mẹ́ta ló pín sí ní èdè lárúbáwá. aláwọ̀ kan bẹ̀ ni ism, ìyẹn noun. ẹlẹ́ẹ̀kejì fi'il, ìyẹn verb. So ẹlẹ́ẹ̀kẹta wà ní harfu. ẹlẹ́ẹ̀kẹta òun ni harf. àfáàní falismu wọ́n fẹ́ ṣàlàyé ẹlẹ́ẹ̀kọ̀ọ̀kan, wọ́n fẹ́ ṣàlàyé àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí lọ́yọ̀kọ̀ọ̀kan. wọ́n ní falismu hewari alismu yìí nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí. alismu tiẹ̀ ó jẹ́ aláwọ̀kọ́ hiya kalimatun laha ma'nan ghayru murtabitatin ghayru murtabitin bizaman. ghayru murtabitin bizaman. wọ́n ní pé kẹ́límà alismu ní ism noun orúkọ, òun ni kẹ́límà kan, káwọn gbàgbé tó ń jẹ́ kẹ́límà kan ni, wọ́ọ̀dù kan ni, gbólóhùn kan dé pé láha ma'nan ó ní ìtumọ̀. ó ní ìtumọ̀ yẹ́bí Muhammad lápẹjúwe àríkẹ́ Muhammad ó ní ìtumọ̀ òun ni pé ìyà kan tí wọ́n sọ lórúkọ yẹn, ìtumọ̀ rẹ̀ iná nìyẹn. so ìtumọ̀ ẹ wá ní èyí tó níyẹn ghayru murtabitin bizaman, wà ní àjọṣepọ̀, kò ní àlákọ̀ kan pẹ̀lú àsìkò. tá a bá gbọ́ alism, tá a bá gbọ́ ohun tó ń jẹ́ alism, a ní gbọ́ àsìkò kankan yé ń bẹ̀, a ní gbọ́ àná àbí òní àbí ọ̀la, a ní gbọ́ yé ń bẹ̀. tó bá ti rí báyìí òun ló ń pè ní alism. òun ló ń pè ní alismu. mithlu gẹ́gẹ́ bí ahmad, masjidun, shajaratun, kitabun, asadun, naharun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tó gbọ́n àwọn ilé pátá ahmad ó ń túmọ̀ sí kíni kalimatun laha ma'na, kẹ́límà kan ní ahmad yìí ó ní ìtumọ̀ tiẹ̀. kí ni ìtumọ̀ rẹ̀? ìtumọ̀ rẹ̀ náà ni èèyàn kan tí wọ́n sọ ní orúkọ yìí tó ń jẹ́ ahmad. èèyàn tí wọ́n ń sọ lórúkọ yìí, ìtumọ̀ tá a sọ ń bí náà kì í pé wọ́n á ní pé kì í ṣe tí wọ́n gbà lérò ni pé ká wá sọ̀túnmọ̀ kí ni jẹ́ ahmad gangan nínú èdè, ká máa sọ pé ahmadu ẹni tí wọ́n yìn àbẹ́ni tí ẹ̀yìn tọ́ sí àbí nǹkan kan, ká máa tu sí Yorùbá àbí ká máa tu sédè mi, ìṣìn tí wọ́n gbà lérò ní pé láha máa nà nìyẹn. ṣùgbọ́n ìtumọ̀ rẹ̀ ó ní pé nínú èdè lárúbáwá ó ní nǹkan kan tí wọ́n gbé kalẹ̀ fún, òun náà ń pé kó máa jẹ́ orúkọ fún èèyàn kan, kó máa jẹ́ orúkọ fún èèyàn. masjidun masalasi. masjidun yìí òun náà ní ìtumọ̀. kí ni ìtumọ̀ rẹ̀? ìtumọ̀ rẹ̀ náà ní ilé ìjọsìn. shajaratun igi, tree, òun náà ní ìtumọ̀ igi náà, igi ni igi ń jẹ́, igi náà ni igi ń jẹ́. kitabun tírà, kitabun tírà àbí ìwé. asadun lion, nahrun river. gbogbo àwọn nǹkan yàrá rí pé wọ́n ní ìtumọ̀. in tí wọ́n pè ní zamani, in tí wọ́n pè ní kẹ́límà iná, in tí wọ́n pè ní alism iná ilé, tí wọ́n pè ní alism iná ní ilé. a rí pé gbogbo ń táwa sọ yìí kò wá sẹ́ni kankan tó gbọ́ àsìkò kankan yé ń bẹ̀. naharun. so kí a máa gbọ́ yín pé bóyá àná àbọ́là àbóni kò sí ń bẹ̀ rárá. gẹ́gẹ́ bí kí wọ́n sọ pé lágbájá ó jẹun, a gbọ́ yín bẹ̀ kí a kì í pọ́n jẹun yẹn lọ́wọ́, ó ti jẹ́ nítorí wọ́n gbà lérò pẹ̀lú pé ghayru murtabitin bizaman iná ilé, kò ní nǹkan kan ṣe pẹ̀lú àsìkò. tá a bá gbọ́ ànígbó àsìkò kankan yẹn ń bẹ̀. ṣùgbọ́n àwọn nǹkan míì tá a bá sọ òun sọ̀rọ̀ agbásìkò yẹn ń bẹ̀ pé kí ni òun sọ lọ́wọ́lọ́wọ́. yóò sọ̀rọ̀ agbó àsìkò yẹn ń bẹ̀ pé yóò sọ létà ni, kì í pé òun sọ lọ́wọ́. yóò sọ̀rọ̀, ó sọ̀rọ̀ ẹgbẹ́ ó ti sọ lásìkò tó rí kọjá before
àsìkò tá à ń sọ̀rọ̀ yẹn. So ìtumọ̀ al-irtibatu biz-zamani iná lélẹ̀, níní àjọṣepọ̀ pẹ̀lú àsìkò, ìtumọ̀ rẹ̀ náà lé. So ìtumọ̀ pé ní alismu, òun ò ní ní nǹkan ṣe pẹ̀lú àsìkò, kò ní nǹkan ṣe pẹ̀lú àsìkò kankan, yóò kàn wá gbọ́rọ̀ gidi ni, yóò sì nítumọ̀, yóò nítumọ̀. afáàní fahadihi kalimatu, ṣèwárà àwọn kalimati yìí, àwọn gbólóhùn taari, ahmadu, masjidun, shajaratun, kitabun, asadun, gbogbo àwọn kalimatu yìí laha ma'na mafhumun, laha ma'nan mafhumun duna irtibatin laha bizaman. Wọ́n ní àwọn ìtumọ̀ tá à ń gbọ́yé látara wọn láì ní àjọṣepọ̀ kankan pẹ̀lú àsìkò, gẹ́gẹ́ báyìí ṣé kí n báyìí ṣàlàyé síwájú. Wọ́n ní nǹkan ṣe pẹ̀lú àsìkò kankan, yálà àsìkò tó rí kọjá ni, àbásìkò táwa ń bẹ̀ báyìí báyìí, àbásìkò tí ó ń bọ̀, tí ó jẹ́ future, yálà past tense ni àbí present àbí future. So ẹlẹ́ẹ̀kejì kan wà wípé intan ṣàlàyé lọ́wọ́, òun ni anwa'u al-kalima àbí aqsamu al-kalima, sọ pé wọ́n pín sí oríṣi mẹ́ta: ismun wa fi'lun wa harfun, àti wá máa ismun báyìí àti máa alismu. ẹlẹ́ẹ̀kejì ni al-fi'lu. al-fi'lu al-fi'lu òun ni ọ̀rọ̀ iṣẹ́, ọ̀rọ̀ iṣẹ́, verb tó ń tọ́ka sí ṣíṣe nǹkan, tó ń tọ́ka sí ṣíṣe nǹkan, tó jẹ́ pé ṣíṣe nǹkan yẹn yóò máa jẹ́ lásìkò kan pàtó, ní àsìkò kan pàtó. Kò possible kí wọ́n sọ pé yẹn ṣe nǹkan kó wáyé pé kò wá ṣe lásìkò kankan, pé ó kàn ṣe ni àmọ́ àsìkò tó ṣe, kò possible. kì í ṣe táwọn sọ ni pé bóyá ó ṣojú àbí yẹn kan, ṣùgbọ́n pé àsìkò tó ṣe yẹn á gbọ́ yé nínú bí wọ́n bá ṣe sọ fún wa, yálà bóyá ń tọ̀hún ti ṣe tán ó ti lọ ni, kọ́ńtà ọmọ tó ń sunkún wọn á ní pé kí ló ṣẹlẹ̀, wọ́n pé darabahu zaidun, zaidu ló nà, á mọ̀ pé zaidu ó ti nà mọ̀ yẹn síwájú ká tó máa béèrè, ó ti nà á síwájú epo ẹ̀ṣẹ̀ nà àbí ẹ̀ṣẹ̀ nà. So kéèyàn máa ṣe nǹkan lápòjú ẹ̀, àfi kí wọ́n pèèyàn láti inú ilé wípé Fauziya, ya Fauziya tó rẹ Fauziya ń pè ẹ́, kó wá sọ pé kí ni akulu, ana akulu, mò ń jẹun, mò ń jẹun lọ́wọ́. Akulu yẹn fi'lu ni, a sì rí àsìkò gbọ́yé ń bẹ̀, òun náà ni pé kí ni àsìkò tá a wà lọ́wọ́, present tense, àsìkò tá a ń ṣe nǹkan yẹn lọ́wọ́, àrígbọ́yé ń bẹ̀. So lẹ́yìn náà kí wọ́n pèèyàn pé ya Maryamu mata tusafirina aw mata tadhhabina ila al-madrasa, rẹ Maryam ìgbà wo ló travel, ìgbà wo ló lọ sí school, wọ́n sọ pé sa'adhhabu aw sa'usafiru ila al-madrasati ghadan, máa travel lọ sí school lọ́la, àrípé kí ni àbíkó sọ pé sa'usafiru ghadan, máa travel lọ́la, àti gbọ́ àsìkò ibi sa'usafiru yẹn kódà tí ò bá fi ghadan sí àbẹ̀ni tí wọ́n sọ fún pé ṣé o ti jẹun, àbí wọ́n sọ pé wá jẹun, oúnjẹ rẹ ti délẹ̀ o, wọ́n sọ pé hasanan sa'akul, wọ́n sọ pé ok màá jẹun. A rí i pé agbọ́yé ń bi tó ń tọ̀hún fi dáhùn pé kò tí ì jẹun tẹ́lẹ̀tẹ́lẹ̀, kò sì jẹun lọ́wọ́lọ́wọ́ báyìí, ṣùgbọ́n ó sọ pé kí ni òun ó jẹun létà, òun ó jẹun létà ní future, lásìkò tó ń bọ̀. So ìtumọ̀ al-irtibatu bizamani iná ilé, ìní àjọṣepọ̀ pẹ̀lú àsìkò, ìtumọ̀ rẹ̀ iná ilé. So wal fi'lu tó ń pè ní fi'l, afáàní huwa kalimatun laha ma'nan murtabitun bizaman. Òun ni gbólóhùn kan tó ní ìtumọ̀ yẹn wá ní í ṣe pẹ̀lú àsìkò, gẹ́gẹ́ bá ṣàlàyé síwájú yẹn,
yóò ní í ṣe pẹ̀lú àsìkò kan nínú àwọn àsìkò mẹ́tẹ̀ẹ̀ta. ìmọ̀ kó jẹ́ àsìkò tó ti rí kọjá, àbásìkò tá a wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́, àbásìkò tó ń bọ̀. àfáàní mithlu gẹ́gẹ́ bí kataba yaktubu, ó kọ yóò kọ. hafidha yahfaz, ó há yóò há. kataba ó kọ, yaktubu ó ń kọ. yaktubu ó kọ, ó ń kọ lọ́wọ́ tàbí yóò kọ. tí méjì ọ̀nà méjì tá a lè gbà tú yaktubu nìyẹn. ó ń kọ lọ́wọ́lọ́wọ́ tàbí yóò kọ. hafidha ó há, ó ti há nǹkan tán. yahfadhu yóò há tàbí ó ń há lọ́wọ́lọ́wọ́. so ní síbà yìí mò ń sọ̀rọ̀, máa sọ pé kí atakallamu, ana atakallamu, mò ń sọ̀rọ̀. ana ashrahu darsa, mò ń ṣàlàyé ìdánilẹ́kọ̀ọ́. so bí ó ṣe rí náà lélẹ̀. dhahaba ó lọ, yadhhabu yóò lọ tàbí ó ń lọ. àfáàní fa kalimatu kataba, gbólóhùn kataba yẹn tadullu ala al-kitabati fi zamani al-madi. gbólóhùn kataba yìí ó ń tọ́ka sí kíkọ nǹkan ní àsìkò tó ti ré kọjá. kataba ó kọ, kì í ṣe pé ẹ̀ṣẹ̀ ń kọ lọ́wọ́ àbí ẹ̀ṣẹ̀ kọ, ó kọ, àsìkò rẹ̀ ti ré kọjá. wa kalimatu yaktubu, bákan náà gbólóhùn yaktubu yẹn tadullu ala al-kitabati fi zamani al-hali ay al-mudari'. gbólóhùn yaktubu yẹn òun ń tọ́ka sí kíkọ nǹkan ní àsìkò tá a wà ń bẹ̀ lọ́wọ́ yìí, tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́, tí í ṣe al-mudari' yẹn ni pé present. so bí ó ṣe rí náà ní iná ilé. so ẹlẹ́ẹ̀kejì yìí ni ẹ fi'l, àti rí ìtumọ̀ tiẹ̀ náà. lẹ́yìn náà àfáàní wa amma al-harfu, ṣẹ̀wárí al-harfu tiẹ̀ tó jẹ́ oríṣi ẹlẹ́ẹ̀kẹta. al-harfu tiẹ̀ tó jẹ́ ìpín kata nínú àwọn ìpín tí al-kalima tó pín sí ní fa kalimatun nafhamu ma'naha idha kanat fi jumlatin ma'a ghayriha. kẹ́límà kan lòun, gbólóhùn kan lòun tẹ́ pé a máa gbọ́ ìtumọ̀ tí ẹ yé tó bá wà nínú sẹ́ńtẹ́ǹsì pẹ̀lú nǹkan mi, tó bá wà nínú sẹ́ńtẹ́ǹsì pẹ̀lú nǹkan mi tó yàtọ̀ sí tí ìṣara rẹ̀. yẹn ni pé harfu kò lè dá dúró. ìtàn pè ní harfu kò lè ṣe kí ni, kò lè dá dúró. òun lè dá dúró ń tiẹ̀, kò ní nítumọ̀ fúnra lára rẹ̀, ṣùgbọ́n tó bá ti wà pẹ̀lú nǹkan mi yóò ṣe kí ni, yóò máa nítumọ̀. amma idha kanat wahdaha, ẹ̀wà rí tó bá yẹ pé ó dá dúró ni, tí kẹ́límà bá dá dúró, fala yata'ayyanu laha ma'na, kò ní nítumọ̀ kan pàtó, kò ní ní ìtumọ̀ kan pàtó, à ní gbọ́tumọ̀ kankan yé lára rẹ̀. so bí harfu bóun ṣe rí tiẹ̀ nìyẹn. nahwu gẹ́gẹ́ bí min, ila, an, ala, fi, lam, lan, kay. gbogbo àwọn ilé hurufu yìí náà ni wọ́n. min láti, ila lọ sí, an ọ̀nà tí wọ́n ṣe láti, ala lórí, fi nínú, so lam, lan, kay. gbogbo àwọn ilé náà àwọn náà ní ìtumọ̀ tiwọn, ṣùgbọ́n àwọn ìtumọ̀ yẹn ò ní hàn. àwọn míì wà tẹ́ pé èèyàn tí ẹ̀ lè kò rọrùn láti sọ pé ìtumọ̀ rẹ̀ lè, àfi tó bá tó wà nínú sentence pẹ̀lú nǹkan mi. ṣàfi tí wọ́n bá kára sọ pé nǹkan tó ń túmọ̀ sí lélẹ̀ bí lam nísìn, lan, kay. so lam á sọ pé àti lan á sọ pé a fi ń ṣe nafiu, a fi ń takò nǹkan. so lan ń túmọ̀ sí bí never. so bí ó ṣe rí náà lè. àfáàní wa khulasatu darsayni, àwọn ìtumọ̀ àwọn kalimati, àwọn hurufu yìí, gbogbo ẹ̀ náà ni a padà mọ̀ inshallah ta'ala ní àwọn àyè wọn. àfáàní wa khulasatu darsayni as-sabiqayni
في الأبيات الآتية. صمري دان لكم méjèèjì tó ré kọjá الدرس الثالث àti الدرس الرابع òun ló wà nínú àwọn ẹsẹ̀ orin tó ń bọ̀ yìí. afáàní كلامنا في النحو لفظ مفيد يحوي والكلمة اسم فعل كذاك حرف سهل فالاسم فيه معنى بغير زمن يعنى والفعل معنى في الزمن والحرف فردا لم يبن. فاني كلامنا في النحو أروان النحو تنقني كلام النحو لفظ مفيد يحوي يو رجل لفظ جو تو شنفاني جو تو شكني جو تو كراما جو تو كراما جو نجاكو نيكا yóò wá pẹ̀lú nǹkan mi yẹn pé kẹ́límà kan tí ó wà pẹ̀lú nǹkan mi ni tí pé láfúdù yẹn yóò ṣàǹfààní yóò tún wá ní láfúdù mi lẹ́gbẹ̀ẹ́ kó tó lè jẹ́ kalam. wal kalimatu ismun fi'lu kadhaka harfun sahlu. wọ́n ní wal kalima ní tí wọ́n ń pè ní kẹ́límà tá a ṣàlàyé tán nísìn ó pín sí oríṣi mẹ́ta. ismun fi'lun ism aláwọ̀kọ́ nìyẹn lẹ́yìn náà fi'l اسم orúkọ fi'l ọ̀rọ̀ ìṣe كذاك حرف bẹ́ẹ̀ náà ni harafi sahlu afáàní nǹkan yìí rọrùn kò lè rárá bá a náà ṣe rí kò lè rárá tọ́. فالاسم فيه معنى بغير زمن يعنى wọ́n ní فالاسم اسم tiẹ̀ فيه معنى ó ní ìtumọ̀ بغير زمن يعنى láì ṣe kíni láì ní àsìkò kankan tí a máa rí ń bẹ̀ àbí tá a sọ pé àsìkò yìí náà nìkan báyìí ṣẹlẹ̀. so ismu ni ó ní ìtumọ̀ ṣùgbọ́n kò ní í ṣe pẹ̀lú àsìkò. والفعل معنى في الزمن والحرف فردا لم يبن. wọ́n ní والفعل tiẹ̀ معنى òun ní ìtumọ̀ في الزمن ṣùgbọ́n nínú àwọn àsìkò ni ìtumọ̀ tiẹ̀ ní í ṣe pẹ̀lú àsìkò á gbọ́ àsìkò yẹ nínú ìtumọ̀ tiẹ̀. والحرف فردا ẹ wá rí harfu tiẹ̀ harafin tiẹ̀ fardan tó bá dá wà لم يبن kò ní hàn kò ní nítumọ̀ ní mọ̀túnmọ̀ rẹ̀. so àwọn tààrífàtì àwọn definitions yìí látòrí alkalam tí tó dórí alkalima níbi abùkátà láti máa ha ni o abùkátà láti máa ha láti ha wọn lábẹ́rẹ̀ pé kí nìkan tó ń jẹ́ tó bá wá nínú ìdánra ni wò pé kí nìkan tó ń jẹ́ alkalam a lè kọ́lẹ̀ a sì mọ̀túnmọ̀ rẹ̀ bákan náà kí nìkan tó ń jẹ́ alkalima a lè kọ́lẹ̀ a lè mọ̀ a lè sọ lórí tá a sì mọ̀túnmọ̀ rẹ̀ náà. Naam bí ó ṣe rí náà ní eré. afáàní al-as'ila àwọn exercises àwọn ìbéèrè. udhkur khamsata amthilatin ala al-ism. wọ́n ní kó mention àpèjúwe márùn fún al-ism fún orúkọ ìyẹn pé a mention orúkọ márùn. ẹlẹ́ẹ̀kejì udhkur khamsata amthilatin ala al-fi'l. mú àpèjúwe mention àpèjúwe márùn fún al-fi'l ọ̀rọ̀ ìṣe verb. ẹlẹ́ẹ̀kẹta udhkur khamsata amthilatin ala al-harf. mention àpèjúwe márùn fún al-harf harafi. harafi oríṣiríṣi ló wà huruful jar huruful kìnnìkan tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. lẹ́yìn náà ẹlẹ́ẹ̀kẹrin afáàní bayyin al-isma min al-fi'li wal-harfi fima ya'ti. wọ́n ní kó ṣàlàyé èwo ní ism èwo ní fi'l nínú àwọn kan tó ń bọ̀ yìí. ó ṣàlàyé èké eléyìí ismu ni eléyìí fi'lu ni wal-harf eléyìí harafi ni fima ya'ti nínú àwọn kan tó ń bọ̀ yìí. bayyin al-isma min al-fi'li wal-harfi fima ya'ti. ó ṣàlàyé pé nínú àwọn kan tó ń bọ̀ yìí eléyìí ni al-ism eléyìí ni fi'l eléyìí ni harf nínú àwọn kan tó ń bọ̀ yìí. wardatun fi qara'a yusalli ramadanu mushafun ihfaz ila hadiqatin dhahaba. لينا السؤال الخامس
béèrè ẹlẹ́ẹ̀karùn-ún afáàní da'il kalimata almunasibata fil faraghi wa bayyin naw'a hadhihi alkalima. wọ́n ní fi kẹ́límà gbólóhùn tó ṣe déédéé fi sínú blank eléyìí tí ó wà nísàlẹ̀ rẹ̀ yìí. wa bayyin naw'a hadhihi alkalima, wá ṣàlàyé irú kẹ́límà wo iná lélẹ̀. ṣàlàyé irú gbólóhùn wo iná ní gbólóhùn náà, gbólóhùn tó fi sí yẹn irú gbólóhùn wo ni. yẹn ni pé ṣé ismu ni àbí fi'il àbí harf. nǹkan tí a ṣàlàyé iná ní eléyìí. طالب الدرس ذهب محمد المسجد صلى أحمد. إليك يعني رمضان من أركان الإسلام. so bí ó ṣe rí náà lélẹ́yìn ìpín àti ìgbẹ̀yìn الدرس الرابع. الله تعالى أعلى وأعلم. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.